Ẹ̀mi ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn TV. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin tí Ọpẹ́yẹmí, eléyìí tí mo mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni Ìyá Sẹ̀bílì. Mo ní kí n wá rán yín létí ni. Ṣé ẹ ti wo Ìyá Sẹ̀bílì? Ṣé ẹ ti wo Ìyá Sẹ̀bílì apá kìíní? Torí apá kejì ń bọ̀ lọ́nà. Nǹkan tí mo dẹ̀ ṣe wá rán yín létí ni wípé ìparí ọ̀sẹ̀ la wà. Àsìkò tá a máa ń sinmi rè. Mo wá ní pé kí ẹ má dààmú káàkiri pé bóyá ẹ̀ ń wá fíìmù tẹ́fẹ́ wò. Mo mọ̀ pé tí máa mọ̀, ẹ lè tí add sí watch list yín. Eléyìí ni láti fi rán yín létí wípé ẹ lọ wo Ìyá Sẹ̀bílì. Eléyìí ni wípé à ń support Kẹ́mítì. Lórí Kẹ́mítì Studio ni ẹ lọ wò tí ẹ bá ti wò. Ẹ jẹ́ ń fún yín wò díẹ̀, ẹ jẹ́ ń fún yín jẹ díẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí wípé tèmi ni ẹ máa jẹ́ kí ẹ wo tips láti lè ginger yín, láti lè lọ wo full video gangan, láti lè lọ wo full movie gangan. Ẹ̀yin tí Ọpẹ́yẹmí, kí ló lè máa ṣẹlẹ̀ níbí báyìí tá a ṣàrí obìnrin kan tó sáré gbé ọmọ wá fún ìyá yìí? Tẹ́ ẹ bá lọ wò òun lẹ máa mọ̀. Òun lẹ máa mọ̀. Ìyá Sẹ̀bílì tún rèé níbí báyìí. Ìyá Sẹ̀bílì tó jẹ́ wípé mi mọ̀ bóyá kí n sọ fún yín mọ́. Mi máa ń fẹ́ dàbí spoiler because I'm here to support, not to destroy their work, right? So nǹkan tí mo wá ṣe níbí báyìí ni pé láti support wọn, láti lè ran yín náà lọ́wọ́, láti lè ginger yín láti lọ wò pé okay, fíìmù tó yẹ kí ẹ kówó lé lórí ni, fíìmù tó yẹ kí ẹ lo àsìkò yín lé lórí ni. Torí ẹni mi ṣe máa ń fẹ́ show gbogbo nǹkan tí ó máa ṣe kíní, tí ó máa pa wọ́n lára. Ṣó ti yé yín bẹ́yìn? Ẹ wo eléyìí bí Sẹ̀bílì dákun ẹ bẹ̀rẹ̀ àgbo Ìyá méjì sí Sẹ̀bílì. kí mi ń tẹ̀lé. Ẹ rí bó ṣe ń gbádùn ayé ẹ̀. The woman no do anything now. The woman, àwa mọ̀ bí Ìyá Sẹ̀bílì nǹkan tó fi pé méjì. Ọ̀tọ̀ ni Ìyá Sẹ̀bílì tó múra bíi kíní. Ọ̀tọ̀ ni Ìyá Sẹ̀bílì onípákó. Ẹ̀yin tí Ọpẹ́yẹmí, eléyìí ni mo wá fún yín. Ṣókí báyìí lọ sọ pé ọbẹ̀ ògì. Mi ì fẹ́ gba àkókò yín. Ṣó ti yé yín bẹ́yìn? Àmọ́ ẹ wo díẹ̀, ẹ wo díẹ̀, ẹ wo díẹ̀. Gẹ́gẹ́ bí tèmi, bí mo ṣe máa ń ṣe níbí nìyẹn. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ yín ni ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like ọ̀ràn yìí. Ẹ bá mi like fídíò yẹn, ẹ jọ̀ọ́. Tó bá dẹ̀ jẹ́ gbà àkọ́kọ́ yín lélẹ́yìí, ẹ jọ̀ọ́ Ẹ̀yin tí Ọpẹ́yẹmí. Ẹ bá mi subscribe sórí ìkànnì. Eléyìí ló jẹ́ kí n mọ̀ wípé ẹ̀yin náà fẹ́ràn tí mo ṣe ní ìrà ẹ ṣe gan-an. Eléyìí ó máa ń gbé mi jẹ oṣù àyà. Ó máa gbé mi jẹ. Mo ní ó páàkì, mo ní ó ṣe gbá. Ẹ máa rí nǹkan tó ṣẹlẹ̀ tó fi fẹ́ bọ́ ọ́nà. Ẹnu tó ní kọ́lẹ̀ tí màá wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ ẹ lọ wo Ìyá Sẹ̀bílì kí ẹ lè mọ nǹkan tí ó ṣẹlẹ̀ níbẹ̀. Kẹ́mítì, kùdùsì fún ẹ, ó gbìyànjú. Mo fẹ́ràn iṣẹ́ tó ṣe ń bì báyìí. Ó yàtọ̀ sí àwọn fíìmù tó common. Ṣé understand nǹkan tí mo sọ? Kùdùsì fún ẹ Ìyá Sẹ̀bílì, kùdùsì. Ìyá Sẹ̀bílì no dey short. The woman no dey short. The woman dey sell pákó or chicken money. Dẹ̀ mọ̀ bí woman ṣe ń kọ́ ọmọ báyìí. Bóyá the woman no mọ̀ kò mọ owó ni we no know. Ẹ̀yin tí Ọpẹ́yẹmí, bó ṣe máa jẹ́ nìyẹn. Máa rate fíìmù yìí ní 9/10. Ibi báyìí dẹ̀ ṣe kíní gan, máa fẹ́ kẹ́ ẹ wo díẹ̀ kí n tó máa lọ. Nígbà kí èèyàn kan bá torí service interest títí ẹ̀ kéle máa tà kí gbogbo customer lè máa wá sí ìsọ̀ títí ẹ̀ kó wá ń lẹ́sì igi kó ń lẹ́sì ìṣó kó ń lẹ́sì gbogbo rẹ̀. Gbogbo ẹni rẹ̀ dẹ̀kẹ̀ máa ṣe rẹ̀ olùkọ́ ní jẹ́gẹ̀jẹ̀. Àṣẹ̀bùrúkọ ìjẹ̀ṣà ọlọ́pàá ìwé tẹ̀pẹ̀ àwọn oníjà èwo ní káwọn ìwé ìwé òní bọ́m̀bẹ̀ what cost kí ló fà ìpè what cost kí lẹ́gbẹ́ kí lẹ́jù. Cost sir àsàlátù fún ṣe ọlọ́run ṣáà ní ìfẹ́ mi fẹ́ sọ̀rọ̀ ṣẹ́ ń bọ̀ mo rí wípé wàhálà ti ṣẹlẹ̀ nínú ọjà táwọn ẹ̀ báwo làá kọ́ ṣe máa ṣiṣẹ́ táàlì. Gbogbo ẹ̀yin tí Ọpẹ́yẹmí, tí ẹ bá mọ ẹni tí wọ́n ń bá wí níbí báyìí, Ìyá Sẹ̀bílì náà kúkú mọ̀ pé òun ló ń bá wí. Ẹ̀yin ni èmi ní tí ní tòótọ́. Ọpẹ́yẹmí, màá tún máa rí yín nígbà mìíràn nínú fọ́nrán mi tó ń bọ̀. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti like fọ́nrán yìí. Ẹ ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo alájọ máa ṣe rere lápapọ̀. Ó dàbọ̀ ẹ̀yin tí Ọpẹ́yẹmí. tí wàá lọ lé o mo gbé èpè dé ni ṣẹ́gbọ́n èpè burúkú láti máa ṣe fúnra wa ẹni tó bá ti fẹ́ bọ̀jà jẹ́ àgbèṣe pè ní. ṣáwárí nǹkan tó máa tẹ̀lé ni wípé àgbà tó bá ti jẹ dòdò mi sọ pé jẹ dòdò sa bẹ́ẹ̀ ni mo nà ká àyà sí sa àgbà tó bá ti jẹ dòdò oníṣẹ́ òdòdó mọ̀ sọ bẹ́ẹ̀. Hello sir, hello àjọ dìtò di ṣíà sà kí ẹ dáadáa ṣé orí mi láti bó ṣe bọ́ lọ lórí ẹ̀ bọ́ lọ bí ṣìlí wa bá ọjà wa bọ̀ jẹ́ ṣé orí mi àṣìyàn ojókòó lé ẹ̀sìn kẹsàn nígbà ní ìjẹ́rẹ́ mi sọ ẹ̀dá síbù bẹ́ẹ̀ ni lórí àwọn Yorùbá wọ́n bọ̀ wọ́n ní àgbà kí ó wà ní ọjà kí ó rọmọ ẹ̀sìn kó ṣe kí ni òkú wọ́ àgbàtà ẹ̀rí ní ọjà yìí ó wá wọ́ ọ̀sẹ̀ wọ́n wọlé lẹ́kọ́ ní wọn bẹ́ẹ̀ ni ṣé àgbà ẹ̀sọ́ níwò ìsà. ẹ ti sèkìmọ̀
Ẹni bẹ́ẹ̀ sì lè fọ́ ṣe bẹ́ẹ̀ sí à.